A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Àwọn ará ìpàgọ́ Ogunléndé Internally Displaced Persons (IDP) ti ń kérora lórí bí àwọn Fúlàní darandaran ṣe ń fi gbogbo ìgbà ṣe ìkọlù sí wọn ní ìpínlẹ̀ Benue. Ìwádìí sí ibi ìpàgọ́ àwọn Ogunléndé lópin ọ̀sẹ̀ ṣe àfihàn wípé ìṣòro ńlá ni àwọn wọ̀nyí ń kojú bí wọ́n ti ń kérora wípé ebi ti fẹ́ pa wọ́n kú. Láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ni àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Benue ti ń bọ́ sọ́wọ́ àwọn Fúlàní darandaran tí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ di aláìnílé lórí. Agbègbè bíi Wando, Mbakio ní ìjọba ìbílẹ̀ Kansu Gwa ni ó ṣẹ̀ṣẹ̀ fara kááṣá ìjàmbá àwọn Fúlàní bí wọ́n ti dáná sun ilé tí ó tó 50. Ilé alámọ̀, oko àti ibi ìkóúnjẹpamọ́sí ní abúlé 11. Wọ́n ṣekú pa ajagunfẹ̀yìntì kan pẹ̀lú àwọn 16 mìíràn. Síwájú àkókò yìí ni àwọn ará ìjọba ìbílẹ̀ Apá, Kwande àti Guma ti bọ́ sọ́wọ́ ìkọlù tí ó dẹ̀mí ogunlọ́gọ̀ légbodò tí àwọn mìíràn fi ara pa. Láti ìgbà ẹ̀ẹ̀rùn ni àwọn Fúlàní darandaran ti ń ṣe ìkọlù sí Ubelu, Ochumeku, Adija, Kano àti Ijaha ní ìjọba ìbílẹ̀ Apá. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alága gbogbogbò fún ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ Apá tí í ṣe ẹgbẹ́ ọmọ ìlú, Ọ̀gbẹ́ni Eche Akpoko, kérora lórí ìkọlù gbogboògbà àti ìṣekúpani ní Apá. Ó ní wọ́n ṣe ìkọlù láàárín ọjọ́ mẹ́ta ní gbogbo agbègbè ìjọba ìbílẹ̀ Apá. Bákan náà ni àwọn afurasí Fúlàní darandaran ṣe ìkọlù ní ìjọba ìbílẹ̀ Àgàtú àti Òtùpò bí wọ́n ti ṣekú pa ará ìlú. Ọ̀pọ̀ fi ara pa bí ọ̀pọ̀ ṣe sáré fi ìlú abínibí wọn sílẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ amòfin kan láti ọ̀kan nínú àwọn agbègbè tí ìkọlù yìí ti wáyé, Ada Ocholi. Ó ní àwọn agbébọn tí wọ́n wọ aṣọ bíi ológun gun orí igi láti bẹ̀rẹ̀ sí dáná yá àwọn aráàlú tí wọn kò fura. Ó ní òun kò lè sọ iye òkú tí wọ́n rí ṣàjọ. Ocholi ní adarí ọ̀dọ́ ìlú ni ó sọ wípé àwọn agbébọn pẹ̀lú aṣọ ogun lọ́rùn gba inú igbó àti orí igi láti ṣiṣẹ́ láabi wọn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú olórí ìlú Adoka, Ọ̀chádọ̀ká Àlégò Samuel Onlu ni ó ti kọ̀rọ̀ ojú sí ìkọlù gbogbo ìgbà bí ó ti sọ wípé àwọn ará ìlú Adoka fẹ́ràn àwọn Fúlàní, wọn kò ní àkọọ́lẹ̀ aburú kankan nípa wọn. Ó wá ṣeni láàánú wípé àwọn ni wọ́n wá ń ṣe ìkọlù sí báyìí tí wọ́n ń kó wọn lẹ́rú, ba ọrọ̀ ajé wọn jẹ́. Ọ̀chádọ̀ká wá ké sí ìjọba kí wọ́n tètè bá wọn dá sí ìṣòro yìí kí ará ìlú lè ríbi padà sídìí ọrọ̀ ajé wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé arábìnrin kan tí ó wọ ọkọ̀ ojú omi láti agbègbè Ìgàndò ní ìpínlẹ̀ Èkó ti bẹ́ sínú omi bí ọkọ̀ ṣe ń rìn lọ lórí omi. Alukoro ọlọ́pàá SP Benjamin Hundeyin tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn ní ìrọ̀lẹ́ àná sọ wípé ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti wá obìnrin ọ̀hún rí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alukoro, ó ní ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Razak ni ó ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá Ìgàndò lówùúrọ̀ àná láàrin aago 8. Razak ní láàrin aago 10 alẹ́ ọjọ́ àbámẹ́ta ni obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Fọláṣadé ní Mọ́tàláyè tí ẹnikẹ́ni kò tíì mọ àdírẹ́sì ilé rẹ̀ wọ ọkọ̀ ojú omi Ìṣùtì Jet ní ojúnà Ìṣùtì, agbègbè Ìgàndò lọ sí Tòtòwú ní ìpínlẹ̀ Ògùn. Èrò 12 ni ó wà nínú ọkọ̀. Lójijì ni obìnrin yìí bọ́ ẹ̀wù ìdáàbòbò ẹ̀mí tí a mọ̀ sí life jacket tí ó wọ̀ sọ́rùn kí ó tó bẹ́ sínú odò. Ó fi àpò ọlọ́ràá kalẹ̀ sínú ọkọ̀. Nínú rẹ̀ ni wọ́n ti rí májèlé sniper, káàdì ilé ìwòsàn ìjọba Àlímọ̀ṣọ́ General Hospital àti àwọn oògùn òyìnbó. Hundeyin ní ikọ̀ ọlọ́pàá ti ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀, wọ́n sì ti ń gbìyànjú àti ṣe àwárí òkú obìnrin ọ̀hún nínú omi. Bákan náà ni wọ́n ń gbìyànjú àti kàn sí àwọn ẹbí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Àwọn òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services (DSS), iléeṣẹ́ ọlọ́pàá àti ààbò ara ẹni láàbò ìlú (NSCDC) ti ṣekú pa 20 nínú àwọn ajìjàǹgbara fún àjọ Biafra (IPOB) ní ìjọba ìbílẹ̀ Orsu, ìpínlẹ̀ Imo. Bákan náà, nínú àgbájọwọ́ ìkọlù tí ó wáyé ní ọjọ́ 7 oṣù Kẹta ní ikọ̀ yìí ti ba 50 ibi ìpàgọ́ àwọn ológun IPOB jẹ́. Lára ibi ìpàgọ́ IPOB tí wọ́n parun ní olú iléeṣẹ́ wọn, ẹkùn, ẹ̀ka àti ilé ìgbìmọ̀ ológun wọn. Ìkọlù yìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí ó máa wáyé ní ìjọba ìbílẹ̀ kan náà láti ìbẹ̀rẹ̀ oṣù yìí àti ìkẹta láàrin ìpínlẹ̀. Ní ọjọ́ 5 oṣù Kẹta, àwọn òṣìṣẹ́ ológun ojú òfurufú àti ilẹ̀ ṣekú pa ológun IPOB 5 níbi ìfijúrinjú ogun tí ó wáyé ní Ejemekuru ní ìjọba ìbílẹ̀ Oguta, ìpínlẹ̀ Imo. Bákan náà, ní ọjọ́ 2 oṣù Kẹta, ikọ̀ ológun ṣekú pa ajìjàǹgbara IPOB níbi ìfijúrinjú pẹ̀lú ìbọn bí wọ́n ṣe rí ìdúgbàmù olóró 3, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Highlander SUV, ọkọ̀ Hilux àti àkànṣe ìbọn pẹ̀lú àwọn ohun ìjà olóró mìíràn níbi kọ́lọ́fín wọn gbà. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde àná ni adarí ìròyìn iléeṣẹ́ ológun Major General Edward Buba ti sọ wípé àwọn ṣe alábàápàdé ohun ìjà olóró tí wọ́n gbìn káàkiri ibi ìpàgọ́ wọn. Buba fi kún un wípé àwọn ológun IPOB ṣe ìpamọ́ ibi ìpàgọ́ yìí débi wípé ó ṣòro láti lè dá ibẹ̀ mọ̀. Ikọ̀ yìí tú ìpàgọ́ àwọn IPOB tí ó fẹ́ẹ̀ tó 50 pẹ̀lú àtíbàbà wọn láì yọ ti ESN sílẹ̀. Wọ́n ní iná mọ̀nàmọ́ná pẹ̀lú oko tí ó tó wọn jẹun wà níbi ìpàgọ́. Buba ní wọ́n ṣe àkíyèsí kòtò tí wọn kò gbẹ́ jìnnà tí wọ́n fura wípé ó jẹ́ ibi ojúbọ ètùtù fún àwọn tí wọ́n ṣekú pa bí wọ́n ti ba gbogbo ojúbọ, ìpàgọ́ àti àtíbàbà wọn jẹ́ pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀jọ̀gbọ́n oníṣègùn òyìnbó lórí àrùn ọpọlọ láti Ifásitì ìlú Jos, ìpínlẹ̀ Plateau, tí ó tún jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn oníṣègùn àrùn ọpọlọ lórílẹ̀‐èdè Nàìjíríà, Táíwò Òbíndò ti sọ̀rọ̀ lórí ipa tí ìṣòro ọrọ̀ ajé àti ààbò orílẹ̀‐èdè ń kó lórí ìlera ọpọlọ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ni ó ti ṣàlàyé wípé kò sí àní-àní wípé ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè ti di pẹ̀ǹtùká. Ẹ̀kọ́ ṣojú mímu wípé ọ̀wọ́ngógó túbọ̀ ń gòkè sí i àti gbáyégbádùn wá nira, ọ̀pọ̀ ló ń pàdánù iṣẹ́, owó ọkọ̀, owó orí, gbogbo rẹ̀ ló ń gọbọi sí i lójoojúmọ́. Àwọn àdàlúrú ń ṣe tiwọn, adigunjalè àti ajínigbé náà ò gbẹ́yìn. Bí a bá wo gbogbo ìṣòro wọ̀nyí, ó ṣe àpẹẹrẹ wípé ìṣòro ńlá ni ọmọ orílẹ̀-èdè ń là kọjá tí wọn kò gbáradì fún. Èyí sì ń wáyé látàrí àyọkúrò ìrànwọ́ epo àti òfin pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè. Ìṣòro yìí kọjá òye ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè láì fi ti ipò ṣe. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n, àjọ WHO ṣe àpèjúwe ìlera ọpọlọ gẹ́gẹ́ bí ìlera ẹ̀dá ènìyàn níbi tí olúkúlùkù ti lè kojú ìpèníjà nídìí iṣẹ́ kí wọ́n sì sa ipá wọn fún ìdàgbàsókè ìlú. Ṣùgbọ́n bí a bá ń wo ìṣòro orílẹ̀-èdè pẹ̀lú bí owó iléèwé ṣe lọ sókè, ènìyàn mélòó ni ó lè borí ìpèníjà tí ó dojúkọ ọ́? Ohun tí ará ìlú ń kojú kúrò ní kèremí, ọ̀pọ̀ ni kò lè rìnrìn àjò nítorí gọbọi owó ọkọ̀. Bẹ́ẹ̀ níye àwọn alárùn ọpọlọ ń pọ̀ sí i látàrí ìṣòro tí wọ́n ń kojú, àbí nígbà tí owó oṣù kò bá lè gbọ́ bùkátà ẹbí, èyí lè fa ìrònú tí ó lè yọrí sí àrùn ọpọlọ. Àpẹẹrẹ irúfẹ́ àìsàn bẹ́ẹ̀ ni àìróorun sùn, àìnísinmi, àìlákíyèsí, àìróúnjẹjẹ, ká máa rù ká máa gbẹ. Gbogbo àpẹẹrẹ wọ̀nyí jọ mọ́ ti àrùn ọpọlọ. Ó sì ṣeé ṣe kí ìṣòro yìí tẹ̀síwájú. Ọ̀pọ̀ ni ó ti wà nínú àárẹ̀ yìí tí kò rí owó tọ́jú rẹ̀. Èyí sì lè pakún ìṣòro tí ó lè di ńlá. Àwọn ọ̀dọ́ náà ò gbẹ́yìn.
nínú wọn ti yan egbògi olóró mímu láàyò, èyí sì lè ṣe àdínkù sí ìlera ọpọlọ. Ọ̀jọ̀gbọ́n yìí tẹ̀síwájú wípé àrùn ọpọlọ lè wáyé látàrí ohun tí ènìyàn ń là kọjá. Àwọn mìíràn á máa jogún bá a bí àyíká bá fi ààyè gbà á. Ìbẹ̀rùbojo á máa bá àwọn mìíràn àti jáde kí wọ́n má bàa bọ́ sọ́wọ́ ajínigbé, tí ó ń mú kí àwọn kan máa gbé pẹ̀lú àìbalẹ̀ ọkàn. Ọ̀jọ̀gbọ́n yìí ṣe àpẹẹrẹ ìrírí rẹ̀ ní ọjọ́ tí àwọn ajínigbé ká a mọ́lé tí wọ́n sì jí i gbé lójú ìyàwó pẹ̀lú àwọn ọmọ, ọpẹ́lọpẹ́ àwọn Operation Safe Haven. Láti ìgbà náà, bí ajá bá gbó lásán, ìbẹ̀rùbojo á bẹ́ sílẹ̀. Wọ́n ń gbé nínú inú fu àyàfu. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó rí pẹ̀lú àwọn tí wọ́n ti jí gbé rí. Wọn a máa ṣe ìrántí rẹ̀ ní gbogbo ìgbà, tí ó sì lè yọrí sí àìsàn ọpọlọ. Ìṣòro tí ènìyàn ń là kọjá nígbà mìíràn á máa yọrí sí ṣíṣekúpara ẹni suicide. Ọ̀jọ̀gbọ́n yìí wá gba ọmọ orílẹ̀-èdè ní ìmọ̀ràn kí wọ́n má sọ ìrètí nù, kí wọ́n gbà wípé àkókò yìí ṣì máa ré kọjá lọ, kí wọ́n wá ẹni bá sọ̀rọ̀ bí wọn kò tiẹ̀ rí ojútùú sí ìṣòro. Títẹ́tí sí àlàyé lásán ní ipa pàtàkì láti kó nínú ẹni tí ó ń la ìṣòro kọjá, kí a sì máa fi ohun gbogbo ṣe àwàdà. Wọ́n ní àwọn kẹ́míkà kan wà lágọ̀ọ́ ara tí ẹ̀rín máa ń ràn lọ́wọ́ ju gbogbo rẹ̀ lọ. Ká ní ìgbàgbọ́ wípé Ọlọ́run nìkan ni ó lè ṣe ohun gbogbo, kí a ní ìgbàgbọ́ nínú rẹ̀ wípé yóò dá ìgbà rere padà fún wa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bí àwọn Mùsùlùmí ṣe bẹ̀rẹ̀ oṣù Ramadan ni àwọn oníṣòwò ní ìpínlẹ̀ Kano ń tẹ̀síwájú láti máa ṣàròyé lórí àìsí oníbàárà. Lára àwọn oníṣòwò tí ó bá akọ̀ròyìn NAN sọ̀rọ̀ lánàá ní ìpínlẹ̀ Kano dá ẹ̀bi ọ̀rọ̀ yìí lu àìsí owó. Oníṣòwò oúnjẹ kan, Malam Tanko Idris, sọ wípé ìṣòro ọdún yìí le ju ti ọdún tí ó kọjá lọ. Idris fìdí ẹ̀ múlẹ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọjà máa ń gbówó lórí lásìkò ààwẹ̀ Ramadan, síbẹ̀ àwọn oníbàárà ṣì máa ń rọ́jú rà á. Oníṣòwò ewébẹ̀ kan, Saminu Dauda, náà wíwèégbè lórí wípé ọjà ò dàbí tàtijọ́. Ó ṣàlàyé wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè ti kó bá ọjà títà. Oníbàárà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Nura Baba ní tiẹ̀ tẹnu mọ́ owó gọbọi ìrẹsì, àgbàdo, fúláwà àti ṣúgà, tí ó ní ó jẹ́ ìpèníjà ńlá fún òun láti ìgbà tí ààwẹ̀ ti kù sí dẹ̀dẹ̀. Ó ní pẹ̀lú ọ̀wọ́n gógó àwọn nǹkan wọ̀nyí, báwo ni àwọn ṣe fẹ́ jẹun lásìkò ààwẹ̀? Ó wá rọ àwọn oníṣòwò oúnjẹ ńlá àti kékeré kí wọ́n dákun dábọ̀ ṣe àdínkù sí owó oúnjẹ ní pàápàá jùlọ oṣù Ramadan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ ayélujára Idris Okuneye, tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky, ti kéde wípé ní báyìí òun ti ní nǹkan ọmọbìnrin. Ìlúmọ̀ọ́ká yìí ní òun ti gé nǹkan ọmọkùnrin òun kí òun tiẹ̀ tó lọ ṣe àlékún iṣẹ́ abẹ ọyàn. Bobrisky wá yarí wípé ní báyìí kí wọ́n máa pe òun lóbìnrin nítorí òun ti di obìnrin pátápátá. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram rẹ̀ ni ó ti kọ wípé, ẹ jẹ́ n kà á lédè Gẹ̀ẹ́sì. Let me officially break the news. I now have a female genitals. I have taken off the other even before my boob surgery. So, address me as a woman because we all Instagram girls collect prick the same way. Àfihàn yìí ti wá mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn yàgbàdo ẹnu bí wọ́n ṣe ń rọ́ tìkẹ́tìkẹ́ lọ sí abẹ́ ọ̀rọ̀ rẹ̀. Comment section lọ fi èsì sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube, kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.